mi yóò pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé e nítorí tí ó gbẹ́kẹ̀lé e. àṣẹ ọlọ́ba ọlọ́run olódùmarè, ipá ńlá tó borí ipá, agbára tó ju agbára lọ, ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan, yágóyájú ọkùnrin ogun, ọba tó ti wà káyé tó wà, èyí tó ti wà nígbà tí ayé kì í sí. àánú rẹ̀ wà títí lódodo dájúdájú wa. ó fún wa ní ọ̀run, ó tún fún wa ní òjò, ó fún wa ní àkókò ìtura yìí. kì í ṣe nípa ipá wa, kì í ṣe nípa agbára wa, bí kò ṣe nípa agbára ẹ̀mí ọlọ́run olódùmarè. a dúpẹ́ o fún àánú rẹ̀ tó wà títí lódodo dájúdájú lórí ayé wa. tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára, ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ. nítorí pé nínú rẹ̀ la dá ohun gbogbo, àti nínú ìfẹ́ inú rẹ̀ ni wọ́n fi wà tí a sì dá wọn. a dúpẹ́ fún àánú rẹ̀ lórí ayé wa, lórí ọgbà ọpẹ́ wa o. báyìí náà ni à ń kí gbogbo ẹ̀yin ènìyàn káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM láti ilé iṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídire nílùú Abẹ́òkúta. a dúpẹ́ fún àánú rẹ̀ tó wà pẹ̀lú wa ní gbogbo ìgbà. a kí yín káàbọ̀ sórí ètò tòní, a sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá àti bàbá tí Ọlọ́run ń lò fún ìtẹ̀síwájú ètò yìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. lórúkọ Jésù, àánú Ọlọ́run ọ̀gá ògo yóò wà pẹ̀lú wa ní orúkọ Jésù Kristi. bàbá àjọ ohunkóhun tọ́lọ́run bá pinnu lọ́kàn rẹ̀, ẹ̀dá ayé kan ò lè dá dúró, alágbára kan ò lè dá lọ́wọ́ kọ́, kò sí bó ṣe lówó tó, bó ṣe lọ́rọ̀ tó, ò lè dáṣe Olúwa dúró. nítorí náà lẹ̀rọ Ọlọ́run ṣe máa ń bà mí o. ìwọ náà gbìyànjú jẹ́ kẹ́rọ Ọlọ́run máa bà ọ́, nítorí pé Ọlọ́run tó lè ṣe ohun gbogbo ni, Ọlọ́run tí kò ṣe dá dúró ni. a gbé ọ̀gá lórí ètò yìí fún pẹ̀mú wa lọ ní ìjẹjọ. ẹ tún dára padà sórí àkọ́tún ètò lọ́sẹ̀ yìí. ẹ káàbọ̀ sórí Ohun Awon Kerubu on FM lọ́sẹ̀ yìí. Olúwafẹ́mi Daniel Ofemi lórúkọ tèmi, ọmọ àmásẹ̀gàndògo, ọmọ ògo tuntun. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ lórí Centenary náà la ṣì wà. pọpọ ṣíṣí CNS Church at 100, 100 Cherubim and Seraphim Church at 100. àdúpẹ́ a ti wà lórí Centenary walk. Centenary walk ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìrìn ayẹyẹ 100 ọdún láti Ìkàrẹ́ lọ sí Èkó máa wáyé. ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìrìn ayẹyẹ 100 ọdún láti Ìkàrẹ́ lọ sí Èkó máa wáyé. iná ìrìnrere Mósè Oyinmọ́ládé yóò kúrò ní Ìkàrẹ́ láti gba ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn àti ti Ògùn tí wọ́n títí dé ìpínlẹ̀ Èkó látọjọ́ Monday ọjọ́ keje oṣù yìí sọjọ́ kẹwàá oṣù yìí. lórúkọ Jésù, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ lórúkọ Jésù yóò parí rẹ̀ láyọ̀ àtàlàáfíà. àwa tá a ṣe 100 a ṣe 200, a ṣe 300, a ṣe 400, CNS at 100. apọ́gọ́rùn kí Ọlọ́run Olódùmarè kó rọ̀gbà yí gbogbo wa ká. ayọ̀ la ó fi ṣe, ìdùnnú la ó fi ṣe, àlàáfíà ara la ó fi ṣe. adúpẹ́ fún àánú rẹ̀ lórí wa. ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. ẹ wo tá a bá padà dé àwọn akànlò agbami ètò lọ́lọ́kan òjọ̀kan. iṣẹ́ púpọ̀ ń pẹ́ wà pẹ̀lú wa lónìí. Lord is great. My Lord is great. Hallelujah. We are celebrating 100 years. We give God the praise. Hallelujah, hallelujah, hallelujah. Tiwa dayo wele. Cherub and Seraph, we are the light of the world. This is a city glory without boundary. Kerubu ẹyọ. Kerubu ẹyọ, Seraph yọ. Tiwa tọpẹ́. Àjọ̀dún 100 ọdún tí wọ́n yọ̀dẹ̀ o. Ìyẹra ọdún wo. Ẹ̀yẹ̀ra ọdún wo, àwa Seraph ti yẹ. Hallelujah, Hosanna, yeah. We are celebrating. We are celebrating 100 years. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Cherub and Seraph, we are the light of the world. This is a city glory without boundary. Ọlọ́run Mósè Oyinmọ́ládé tí wọ́n là ṣe. Ọlọ́run Captain Abíọ́dún Emmanuel, ẹ̀yin lẹ́fọ̀nà yẹ̀yí ọ̀wá o. La ṣe ń jó, làwa ṣe ń yọ̀. Wá fi dáyọ̀ bí. Ẹ wá wò wá, ẹ tún wá wò.
wọ́n láṣẹ. tí wọ́n ti dayọ̀ ní. Àwa lọmọ Captain Abíọ́dún Emmanuel. tí wọ́n ti dayọ̀ ní. Kerubu Serapu àwa ni UK ayé. Kerubu Serapu. My Lord is great. My Lord is great. Ayẹyẹ ọgọ́rùn-ún ọdún wa ń tẹ̀síwájú. Iná ìyìnrere Mósè Orímọládé Evangelism Church yóò gbéra láti ilé bàbá wa Mósè Orímọládé tí wọ́n láṣẹ. Lọ́jọ́ ajé ọjọ́ keje oṣù keje ọdún yìí lọ sí ààfin Ọwáalé ìlú Ìkàrẹ́. Akọ̀wé ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún yóò gbé iná ìyìnrere Orímọládé Fún kábíyèsí ọba Adédoyin. Kábíyèsí yóò gbé iná ìyìnrere náà fún alága ìpínlẹ̀ Oǹdó láti bẹ̀rẹ̀ ìwọ́de ọgọ́rùn-ún ọdún. Iná ìyìnrere yóò gba ìpínlẹ̀ Èkìtì kọjá lọ sí Ọ̀wẹ̀nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. níbẹ̀ ni alága ìpínlẹ̀ Oǹdó yóò gbé fún alága ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹjọ kí ìwọ́de Ọ̀ṣun lè bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Lọ́jọ́rú ọjọ́ kẹsàn-án alága ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò tẹ́wọ́ gba iná ìyìnrere ní Àṣejìrẹ́ láti bẹ̀rẹ̀ ìwọ́de ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààlà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ògùn ni iná ìyìnrere yóò bọ́ sọ́wọ́ alága ìpínlẹ̀ Ògùn fún ìbẹ̀rẹ̀ ayẹyẹ ìrìn ọgọ́rin ọdún ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó. Ní ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá Iná ìyìnrere yóò bọ́ sọ́wọ́ alága ìpínlẹ̀ Èkó ní ibùdókọ̀ Bẹ́gà láti darí ìwọ́de alágbára lọ sí ìjọ The Eternal Sacred of CNS Ilẹ̀ Àánú Òjòkòrò Praying Band of CNS ìjọ Ìtabalógun Akíntọ́ni Mushin àti CNS Society Òkè Súnà. kí ìrìn àjò tó parí sí àgọ́ ìṣọ̀fin lẹ́kọ̀ọ́. Gbogbo ni Mósè Orímọládé tí wọ́n láṣẹ Àti Captain Abíọ́dún Emmanuel gbọ́dọ̀ kópa nínú ìrìn ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ìjọ wa. ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún. Olùkéde. Àfúwò ọgọ́rùn-ún ọdún. Ṣojú ẹ̀mí wa. Everybody Celebrate our centenary. it's time to celebrate. Our centenary. Gbogbo ọmọ máa ń fẹ́ Orímọládé. Our centenary. Ọmọ Captain Emmanuel Abíọ́dún wá. Our centenary. All the young ones come, let's celebrate. Celebrate. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè Adúpẹ́ o. ọba àwọn ọba olúwa àwọn olúwa Olúwa ni tó o. tún fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu. Ẹ káàbọ̀ padà A kí yín. lọ́mọdé lágbà a kí yín Ẹ o o. lónílé lálejò a kí yín gbogbo ẹ̀yin tí ọlọ́run ń lò lórí ètò yìí a kí yín A kí yín sẹ́. 300 at 100 làmú iṣẹ́ ìwọ̀n wá yẹn Àtọ́gọ́rùn-ún. gẹ́gẹ́ bí ọlọ́run olódùmarè tó ti ń lò wá fún iṣẹ́ mímọ́ Bẹ́ẹ̀ni. tìrẹ ni ọlá o Tìrẹ ni. tìrẹ ni ògo Tìrẹ ni. tìrẹ ni gbogbo agbára Tìrẹ ni o. ọlọ́lá àti pàjẹ́ tìrẹ ọlọ́run Tìrẹ náà nítorí pé ni. kì í ṣe ipá èèyàn kan kì í ṣe ìwé tí èèyàn kan kà Rárá o. kì í ṣe èèyàn kan tí èèyàn kan mọ̀ Bẹ́ẹ̀ni. nígbà mìíràn àwọn tó tiẹ̀ mọ̀ á máa já ọkọ̀ Bẹ́ẹ̀ni. àwọn tó mọ̀ á máa dójú Ah, tì ọ́ bẹ́ẹ̀ni. ṣùgbọ́n a dúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ̀ Ojú wa tó jẹ́. pa á mọ́ lórí ètò Ẹ o, tòní adúpẹ́ adúpẹ́, ó fẹ́ mi Bàbá àjọ. àlejò wa pàtàkì lórí ètò tòní ti wà ní ìkàlẹ̀ mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè àwọn ni minister in charge ìjọ Sacred CNS Church Godwell Parish Ọlọ́run tẹ̀dó Afúngbalaja tó wà ní ìsàlẹ̀ Abẹ́tú ní ìsàlẹ̀ Aké ní Abẹ́òkúta àwọn ni àlejò wa lórí ètò yìí àwọn náà sì tún ni president fún Tobi Olutade Evangelistic Ministry àwọn ni àlejò wa lórí ètò yìí mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa Apostle Prophet Elijah Olúwatóbi Olutade bàbá òmìnira nítòótọ́ àwọn ni àlejò wa lórí ètò yìí bàbá wa kábọ̀ sórí ètò. Akulé o. Ó dára fún wa. àmín Ojú òní tiwa. àmín Àánú ó dìde fún wa lóṣù Àmín. yìí. Jésù. Gbogbo ẹni tó ń gbọ́ ohùn mi tó wà lábẹ́ ohùn yìí. Ire oṣù yìí yóò jẹ́ tiẹ̀. Àmín. Àánú oṣù yìí yóò wà orí. Àmín. O ò ní pa sánmọ́ o. Àmín. O ò ní pòfo. Àmín. O ó rànú gbà o. Àmín. Yóò dára fún ọ. Àmín. O ti bẹ̀rẹ̀ dáadáa a ó jọ parí ẹ̀ lára. Àmín. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Ẹ kú lélẹ̀ kan sí. ẹ káàbọ̀ bàbá wa a pè wá sórí ètò tòní lórí àwọn máa ń sọ gbólóhùn kan ó fẹ́ mi Bàbá àjọ. wọ́n á ní ìjọ a máa kún ìjọ a máa fà A tún máa fà. ẹnu bàbá mi ní Olúwa kan ti gbọ́rọ̀ yẹn wọ́n á ní ìjọ ń Ó kún ń kún. ìjọ ń fà Ó tún fà. bàbá òmìnira yín tòótọ́ kí ló mú ìjọ kún kí ló mú ìjọ Ọlọ́run fà kí ló fà. Hallelujah. Yorùbá sọ wípé orí ni ẹja ti máa ń bà jẹ́. Ipa mẹ́ta ló dẹ̀ gbé ohunkóhun fà yẹn dúró. Àkọ́kọ́ ipa yẹn ni olórí ìjọ tàbí ká sọ wípé olùṣọ́ àgùntàn. Ìkejì nínú ipa yẹn ni Sátánì ó dá dúró gérégbé. Ìkẹta nínú ipa yẹn nǹkan tó ń kópa nínú pé ìjọ máa kún kó máa fà lónìí. Ìkẹta ni ìjọ gangan fúnra ẹ̀. Ìtí mo sọ pé ìjọ gangan fúnra ẹ̀ pé jẹ́jẹ́ la ayé dúró ìjọ ló lọ bá ayé pé ayé máa bọ̀ o
tàbí afẹ́ darapọ̀ mọ́ o kò sóhun tó ń jẹ́ pé ayé wa darapọ̀ mọ́ ìjọ wa bàjọ́ ìjọ fúnra rẹ̀ ló lọ bá ayé níbi táyé jókòó sí wọ́n sì darapọ̀ mọ́ so ohun mẹ́ta yẹn lágbèyẹ̀wò olùṣọ́ àgùntàn tàbí adarí lẹ́yìn náà sátánì gangan fúnra tó rẹ̀ dá dúró fúnra rẹ̀ tó fẹ́ fèsì ìjọ lẹ́yìn náà ìjọ fúnra rẹ̀ ìjọ mẹ́ta tó gbé dání ni ẹ ṣe ká wò ó. hallelujah Hallelujah. àkọ́kọ́ tí olùṣọ́ àgùntàn lọ tọ́lọ́run pè tí múṣemúṣe rẹ̀ ò bá dá múṣemúṣe tí ò mọ ohun tó gbà tó mọ ohun tó gbé dání tí kò mọ irú ìpè tọ́lọ́run fi pè é ó ṣeé ṣe kíjọ rẹ̀ kó máa kún kó máa fà. olùṣọ́ àgùntàn gbọ́dọ̀ mọ ìpè tọ́lọ́run pè gangan ó sì gbọ́dọ̀ dúró lórí ìpè yẹn kò ń ṣe kọpíkọpí ìpè o báwọn èèyàn mìíràn ṣe ń ṣe lénìí tí wọ́n ń kọpí àwọn ìpè olùṣọ́ àgùntàn tọ́lọ́run pè ó gbọ́dọ̀ ti ní set up ìpè títí ẹ̀ ìpè títí ẹ̀ ọmọbi tọ́lọ́run pè òun sí gangan ohun tọ́lọ́run pè mí sí lélẹ́yìí ẹlòmíì ọlọ́run máa pè fún ìpè wòlíì kò ní pé kó dájọ́ sílẹ̀ kò lórí ọ̀fẹ́ àti dájọ́ sílẹ̀ ṣùgbọ́n nítorí ojú kòkòrò àsáwọ̀ a lọ dájọ́ lẹ̀ wàhálà wá dé you understand now àwọn quality ìránṣẹ́ ọlọ́run tó gbọ́dọ̀ wà lára ìránṣẹ́ ọlọ́run gangan tí ò bá ti sí lára olùṣọ́ àgùntàn ìjọ rẹ̀ ó máa kún a máa yóò máa fà dẹ̀ lẹ́yìn náà ẹ̀mí àṣìṣe tí àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń ṣe lénìí nígbà ní àmọ́ ṣe mistake ni mi ò mọ̀ mi ò tí ẹ mọ̀ kó máa rí bẹ́ẹ̀ ó máa ń fà kí ìjọ máa kún kó máa fà now àwọn quality tí mo sọ eléyìí adarí rere tàbí olùṣọ́ àgùntàn rere ó gbọ́dọ̀ mọ ìpè tọ́lọ́run pè kí múṣemúṣe rẹ̀ kó dá múṣemúṣe ó gbọ́dọ̀ jẹ́ ẹni àwòkọ́ṣe ìkejì adarí tó ní ẹ̀mí ìdáríjì tó bá ti ń worship lábẹ́ adarí tí ò ní ẹ̀mí ìdáríjì ó ṣeé ṣe kí ìjọ máa kún kó máa fà kò tán nú wọn ìyẹn ogún ọdún gbóná. bẹ́ẹ̀ ni o adarí tó lè sọ ohun tuntun ìwàásù tó ṣe lánàá ló tún ṣe lónìí ìwàásù jẹta ló tún ṣe lónìí ẹyọ kan náà ni wọ́n mọ dádì mọ́ tó bá ti sọ̀rọ̀ ẹyọ kan náà ni wọ́n lè sọ dádì wa ọmọ ìfẹ́ ní sá ìfẹ́ ọmọ ìjọ ń lọ nìyẹn o ìjọ ń lọ nìyẹn o ìkẹta adarí tó lè checkmate ọmọ ìjọ tó lè checkmate wọn níbo lẹ́wà adarí tí àgùntàn rẹ̀ kì í sọnù mọ́ lọ́wọ́ tágùntàn rẹ̀ kì í nù. bẹ́ẹ̀ ni o adarí tó ṣe fọkàn tán ìkarùn nìyẹn o adarí tó ráyè gbé àdúrà dání tí ayé tó gbé àdúrà dání ojúlówó pọ́nbélé àdúrà àwọn adarí gidi nìyẹn o àwọn tó mọ̀ ọjọ́ wọn kì í tú nìyẹn o adarí tó mọ̀ nípa àdúrà kì í ṣe ètò àdúrà o àdúrà yàtọ̀ sí ètò àdúrà iṣẹ́ wòlíì o iṣẹ́ wòlíì kan ni mo sọ fún yín o àsọ̀rọ̀ nípa iṣẹ́ wòlíì o adarí tí ayé rẹ̀ gbé ojúlówó àdúrà pọ́nbélé dání tó lè kọ́ńtàtì ọlọ́run nínú àdúrà lórí àwọn ọmọ ìjọ rẹ̀. Number 6 adarí tó lè pé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mọ̀kún sọ́lẹ̀ rẹ̀ kan tó lè pé ọ̀rọ̀ ọlọ́run tuntun tí kì í ṣẹyọ kan ìdá mẹ́wàá yìí náà ni. bẹ́ẹ̀ ni o adarí tílé rẹ̀ dúró gírí tílé rẹ̀ dúró gírígírí God bless you. lẹ́yìn náà adarí tó ní ìgboyà láti dúró sọ̀rọ̀ ọlọ́run láàrin àwọn èèyàn láìbẹ̀rù àtẹ́yìnsẹ́ ọmọ ìjọ rẹ bá rí pé o ò níbòyà láti bá wọn sọ̀rọ̀ ó ní àdádi wa ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n sọ̀rọ̀ ẹ̀rù dé ń bá àwọn gan náà nínú ìwàásù wọ́n ń lọ nìyẹn o ìjọ ń tú nìyẹn o ó ń tú díẹ̀ bẹ́ẹ̀ ni o adarí tó ní ẹ̀mí ìdáríjì mo sọ́lẹ̀ kan o adarí tó ní àánú lójú tí àánú wà nínú ayé rẹ̀. ìyẹn nípa àwọn adarí kan wà ọ̀dájú gidi ni wọ́n. sáà àwọn adarí tó àwọn ọ̀dájú ènìyàn. àwọn olórí ìjọ tó ja ọ̀dájú. tó ja ọ̀dájú. ọ̀dájú òjíṣẹ́ ọlọ́run. àwọn ọ̀dájú òjíṣẹ́ ọlọ́run. àwọn pàwọn kan ní ọ̀dájú abiyamọ ọ̀dájú ìránṣẹ́ ọlọ́run náà wà. hallelujah hallelujah. ọkọ aya kan
kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run tó kó ìyàwó jọ. pé ìyàwó ti lọ bí 17. ọmọ ìjọ lè dúró. hallelujah. hallelujah. adarí gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè sọ̀rọ̀ láwùjọ. ẹni tó ṣàfihàn tó ṣe é fi hàn láwùjọ. ọmọ ìjọ tí ò lè fi alàgbà rẹ̀ hàn. tọ́ alàgbà yìí dà. owó tó owó sí. owó tó kò tí. ẹ má yẹ kán mọ̀ pé dáàdi wa ni. ẹ má yẹ kán mọ̀ pé dáàdi ṣọ́ọ̀ṣì ló dúró yẹn. dáàdi wa ni. wọ́n jẹ́ sọ̀rọ̀ bíi parọ́tì. ẹnu wọn ò dúró látàárọ̀. kọ̀ǹpọ́tà ara wọn. náà ń jẹun àwọn ní pati. wọ́n fi ra wọn sípò wọ̀. jáde ṣọ́ọ̀ṣì yín nìyẹn. wọ́n ní rárá o ní àti ẹ̀dínà ẹ̀ wọ́n ní rárá o ẹ̀ máa ń. jíṣẹ́ Ọlọ́run tí ò ṣe é mú yangàn láwùjọ. ó gbọ́dọ̀ gbóná díẹ̀ kó tó tutù díẹ̀. ìránṣẹ́ Ọlọ́run tí ó gbóná díẹ̀ tí ó tutù díẹ̀ ọmọjọ ẹ̀ ń lọ nìyẹn. tẹ́ gbogbo gbà ló ń tutù tí ó ṣàtútù ṣáájú. tàbí gbogbo àlọ́nà tó ń gbóná ìtẹ̀lídà ó ní múdà mẹ́wàá wá ìlà yìí ó ní mo wọnú àpòjú rẹ kò sówó mẹ́ ìlà yìí. Ọlọ́run àlàyé. àwọn quality ìránṣẹ́ Ọlọ́run tí ọmọ ìjọ rẹ̀ tí wọ́n lè dúró tì tí yóò bá ti sí lára rẹ bí ìránṣẹ́ Ọlọ́run lọ checkmate ara rẹ. ètò Ohun Àwọn Kérúbù on FM lórí ìkànnì Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta òun náà lẹ ṣì ń gbọ́ lọ́wọ́ pẹ̀lú bàbá wa nílò. bàbá wa ẹja tí wàá wò báyìí ǹjẹ́ ìjọ Ọlọ́run ní àwọn ìdojúkọ kan tí wọ́n ń là kọjá lọ́wọ́ báyìí tí a lè sọ wípé ó jẹ́ bí ìdojúkọ tí ìjọ Ọlọ́run tí wọ́n ń là kọjá nírú àkókò báyìí. hallelujah eléyìí gan ló lágbára jù. ìdí mo fi sọ pé Sátánì ni ìbéèrè kejì yẹn. Sátánì ni ó ní àkọlé orí rẹ̀. ìṣòro tí ìjọ ń dojúkọ lónìí Sátánì gangan ni àkọlé rẹ̀. nítorí Jésù ti jẹ́ ká mọ̀ pé gbà wá lọ́wọ́ Bìlísì. Jésù jẹ́ á mọ̀ pé mínísírì Bìlísì wà ló ṣe kọ́ wa nínú àdúrà Olúwa wípé gbà wá lọ́wọ́ Bìlísì. Èṣù fi ojú rẹ̀ rí tó nǹkan. Èṣù fi ayé Jésù dára ó fẹ́ fi ayé Jésù dára ńlá ni o. ọpẹ́lọpẹ́ pé Jésù ó ní ẹ̀mí mímọ́ ó dẹ̀ dúró sórí ọ̀rọ̀ Ọlọ́run. ìdí náà tó fi jẹ́ pé lónìí ìjọ tí ò bá dúró sórí ọ̀rọ̀ Ọlọ́run tí ò dúró sórí ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ pé orí ètò ni wọ́n dúró lé lórí tí wọ́n gbàgbé o ó máa tó tán fún wọn. a máa kún a máa fà. bẹ́ẹ̀ ni ó máa tó tán fún wọn o kí wọ́n gbàgbé tó jẹ́ pé ètò sáà ni sáà mọ́sàn wá ọjọ́ kan ọ̀sán máa tán gbóyin wá ṣé òyìnbó rẹ̀ rí gbòòrò wọn. ọ̀gẹ̀dẹ̀ mẹ́sàn-án ìyálẹ̀ mẹ́sàn-án ọ̀gẹ̀dẹ̀ gbọ́ tí wọ́n báyìí. omi àgbọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ mọ iye àgbọn kan nísìn ẹ lọ́jà. so ìjọ tí ò bá ti dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé ayé Jésù dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run Sátánì ò ṣe gbé ṣubú. ó ní aládé ayé yìí wá John 14:30 ó ní aládé ayé yìí wá ó wá gbogbo ọ̀nà ó ní kò rí ààyè lọ́dọ̀ mi. Jésù ò fún láyé o. tẹ́ bá wo inú ìwé Revelation orí 12 ẹsẹ̀ 17 Revelation 12:17 ó ní ejò náà sì bínú gidigidi sí obìnrin náà ìyẹn sí Maria ó sì lọ bá irú àwọn ọmọ rẹ̀ jagun tí wọ́n pa òfin Ọlọ́run mọ́ tí wọ́n sì di ẹ̀rí Jésù mú. so àwọn tí Sátánì fẹ́ fèsì ó ní ìjọ. so ìṣòro tí ìjọ ń kojú lónìí tí ìjọba kojú ìṣòro kankan èṣù ló mú wá. Sátánì ni òun ni master planner ẹ̀ òun ló dúró ti ìjọ lónìí. àṣìṣe ẹgbẹ́ wa ní kẹ́ ayé ló wá bájọ o miss Houston ni ìjọ ló lọ bá ayé fúnra ẹ̀. ẹ jẹ́ ká lo style tẹ̀tẹ̀ lò yìí ẹ jẹ́ ká mú wọlé ìjọ taba ti mú wọlé wò káwò bó ṣe rí náà taba ṣe bí Ankara night ta ṣe bí Ankara night ẹjá ló tún gbá wò ẹ bá dé orí pẹpẹ nísìn ọ̀pọ̀lọpọ̀ wàásù tí yóò bá òfin Ọlọ́run mu ló ń dá lórí pẹpẹ ìbára náà ń gbá wàásù tó ń jáde ìwàásù owó ìwàásù ipò
oyè jíjẹ ńkọ́ ìjà oyè ká máa jà sóyè títí oyè náà ni wọ́n á jà títí tí n bá gorí oyè yẹn á jọ para wa síbẹ̀ ni ẹnìkan tí wọ́n fi JP sẹ́yìn orúkọ ẹ̀ wọ́n gbàgbé kí wọ́n fi JP sẹ́yìn orúkọ ẹ̀ agbàgbé JP a lọ fún lẹ́tà ní Ṣàgámù ìṣe ló fa lẹ́tà wa ó yá lójú yín bẹ́ẹ̀ni a ní kí ló dé sa ṣé ẹ bínú sí wa ni ó ní kò sí JP lẹ́yìn orúkọ mi ẹ fi JP síbẹ̀ orúkọ tí mo wá wò pé àtọ̀wọ́n náà ti gbé JP wá ni báyìí náà ti fún wa JP. ètò àwọn Kérúbù on FM ló lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM òkè tèmídìrè láwà tẹ̀tí ń gbóhùn ọlọ́run ọ̀gá àgọ́ lórí ètò àwọn Kérúbù on FM lónìí ẹ̀wọ̀ ẹjẹ́ ká dókè lọ́hùn-ún tá a bá ti padà dé a ó ṣojú òpó sílẹ̀ a wà tẹ̀síwájú lórí ètò àwọn Kérúbù ẹ ṣe púpọ̀ ń pẹ́ wà pẹ̀lú wa. Ìgbáyé kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe kábàámọ̀ nígbẹ̀yìn o. Olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. Olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run ká lè gbọ́ ohùn ìpè ó ṣe ká lè sìn ọ́ lókè o ọba wa ẹni tó bá létí. Gbogbo ènìyàn wá o. Ẹ wá darapọ̀ mọ́ níbi tí àná Ọlọ́run ọ̀gá àgọ́ ti ń sàn. Sọ́dọ̀ Jésù máa ṣe dúró. Sacred Ernest Church Godwell Parish Afúngbàlájẹ Headquarters Temple of Mercy. Ó pè gbogbo ènìyàn sí ìsìn àti ìpàdé àdúrà lọ́sọ̀ọ̀sẹ̀ wa. Bible study ní ọjọ́ Monday ní aago 5 ìrọ̀lẹ́. Ìsìnṣúná ní aago 9 òwúrọ̀ ní ọjọ́ Tuesday. Ìpàdé àwọn wòlíì àti alóore ní aago 12 òwúrọ̀ ní ọjọ́ Wednesday. Ìsìn Jésù báyìí ní ìmì ìpàdé ní aago 12 òwúrọ̀ ní ọjọ́ Thursday. Àgbàyanu ìṣọ́ òru ní gbogbo ọjọ́ Friday ní aago 10 àṣálẹ́. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school ní aago 9 òwúrọ̀ ní ọjọ́ Sunday. Nígbà tí ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀. Gbogbo ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ yìí yóò máa wáyé nílé ìjọsìn Sacred Ernest Church Godwell Parish Afúngbàlájẹ Headquarters Temple of Mercy. Ní nọ́mbà 50 Olúwo Road Ìsàlẹ̀ Àbẹ̀tú Abẹ́òkúta Ògùn State Apostle Prophet Elijah Olútóbi Olútádé bàbá òmìnira Minister in charge. Ẹ̀lọ́ alàgbà 003 686 9551 003 686 9551. Jésù olùgbàlà ń dúró dè ọ́. Ìwà rẹ̀ padà lọ múra sí iṣẹ́ rere iṣẹ́. Ẹ̀kún táyé bá bọ́ tún sí àtúnṣe mọ́ o ẹ jẹ́ ká ronú o káyé tó lọ. Olùṣe wáyé. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè adúpẹ́ ètò àwọn Kérúbù on FM bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ìjọ ń kún ó ń fà ìjọ ń fà gbólóhùn tá a gbé lẹ́nu bàbá wa àgbà kan ni lábá ní agbéyẹ̀wò lórí ètò tòní ìjọ ń kún ó fẹ́ mi ìjọ ń fà lámà ní ká gbéyẹ̀wò lórí ètò tòní lọ́rọ̀ wa ń balẹ̀ ló ń gbénu wá ṣòro lórí ètò tòní fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa látẹ̀kan níbikíbi tẹ́ ti ń gbóhùn ọlọ́run ọ̀gá ògo lẹ́nu wa tẹ́ wá fẹ́ dá sétò yìí 0707 316 0403 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè bàbá wa nínú Olúwa Apostle Prophet Elijah Olúwatóbi Olútádé bàbá òmìnira ní tòótọ́ ní àlejò wa lórí ètò tó bàbá wa ipa tó tó ní àtẹ̀kan. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá bàbá wa jẹ́ kí n mú ó fẹ́ mi. bàbá àjọ jẹ́ àmú ìbéèrè yìí wá. ó ti yá ìdíṣó níbẹ̀. tí ènìyàn bá gbé ìjọ Ọlọ́run kalẹ̀ lábẹ́ ìpè kí ni àwọn nǹkan tí ìránṣẹ́ Ọlọ́run tàbí ìjọ Ọlọ́run gbọ́dọ̀ mọ̀ wípé ní àkókò kan èèyàn máa là kọjá
àbí kí ni àwọn nǹkan tí irú ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ gbọ́dọ̀ palẹ̀ mọ́ ọkàn ẹ̀ fún pé àkókò yìí ó ṣe ṣe ká la àkókò yìí kọjá o bàbá wa ẹ ṣe ká wò. hallelujah hallelujah. tí yóò bá ti jẹ́ pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó bá ti bá rú àwọn èèyàn tí mo fẹ́ kà irú àwọn sọ̀rí àwọn èèyàn tí mo fẹ́ kà tó bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí olùṣọ́àgùntàn bẹ́ẹ̀ ti mọ̀ wípé òun ti ṣe ẹranko mérò òun ti kẹran mérò kó tó mọ̀ pé Sátánì ti dé o kó yá lọ múra àdúrà kó lọ wọlé àdúrà tí olùṣọ́àgùntàn bá ti bá àwọn ọ̀lẹ pàdé ọ̀lẹ ní ọmọ ìjọ ìkejì àwọn aláfẹ́fẹ́ yẹyẹ aláfẹ́ ayé tolùṣọ́àgùntàn bá yẹn kátà àwọn olùfẹ́ fàájì ju Ọlọ́run lọ fàájì náà ni kò sí kankan mọ́ tó olùṣọ́àgùntàn bá ti lọ pàdé ọmọ ìjọ tó jẹ́ olójú kòkòrò owó àwọn aláìlẹ́mìísìn panṣágà àti alágbèrè olùfẹ́ pátí ju iṣẹ́ ìsìn lọ wọ́n bá ti dé báyìí owó rárá ní kò sí ọkàn ṣọ́ọ̀ṣì èmi lọ ṣọ́ọ̀bù tèmi jáde pápápápápá ó ti lọ aláìní ẹ̀mí ìdáríjì ọmọ ìjọ ọ̀rọ̀ ń tọ́nu wọn bọ̀rọ̀ ẹni tí ẹnu kì í kàn ó dọ̀run ká tó parí ẹ̀. ẹni tí ẹnu kì í kàn kò ṣe báwí kò ṣe báwí kò ṣe kọlù ẹ bá ti bá wílẹ̀ kan mi ò tún wá ṣọ́ọ̀ṣì mọ́ láyé wọ́n ti sọ̀rọ̀ sí mi. wọ́n ti sọ̀rọ̀ sí mi jù jáde náà dẹ̀ wọ́n níyàwó tiwọn o wọ́n dẹ̀ bímọ tiwọn o. èmi náà ló kọ̀ ọ̀rọ̀ báyìí. àwọn oníjà àti ọlọ́tẹ̀ àwọn atúpàdé ìjọṣe lẹ́yìn ìsìn lẹ́yìn olùṣọ́àgùtàn ìjọ kejì nu àbí ìjọ second church lẹ́yìn ìpàdé tí wà ìpàdé mi kọ́lọ́ wà láyé ràn wá lọ́wọ́. lẹ́yìn tí dáàdì ti pàṣẹ tán wọ́n ní tiẹ̀ ló sọ jàre àwọn ọlọ́tún tí wọ́n pa ẹja atúpàdé wa ṣe ẹja jókòó tí wá jàre kò sí ọdún bẹ́ẹ̀ ṣẹlẹ̀. àwọn aláìní ìgbàgbọ́ ẹ wò wọ́n pọ̀ jantirẹrẹ tí olùṣọ́àgùntàn bá ti lọ tó bá ti há sórí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn pàdé irú àwọn èèyàn bẹ́ẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ẹjọ́ ẹni kò múra sádùúrà tabadéwà kó 100% olùṣọ́àgùntàn jọ 95% àwọn olùṣọ́àgùntàn ló ń kó irú àwọn ọmọ ìjọ yìí ní ọmọ ìjọ wọn ló ń bá wọn pàdé 5% orí ẹ̀jẹ̀ ayọ́lẹ̀ pé wẹ̀ díẹ̀ akọ̀dẹ̀ yọ́lẹ̀ náà ni o kákọ̀ yọ́lẹ̀ ní. ṣùgbọ́n 95% àwọn olùṣọ́àgùntàn ló ẹ̀ǹkántà irú àwọn ọmọ kàyọ̀ yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín 95% àwọn olùṣọ́àgùntàn I'm talking from experience sir tí Haúsá tẹ bá pàdé Haúsá tí Haúsá bá fẹ́ ta oògùn fún yín àbí àgbo ẹbí Haúsá yẹn léèrè wípé Haúsá o ṣó o ti lórí ẹbí léèrè pé Benin ni ṣó o ti lo oògùn yìí rí tó bá lóun ti lò rí ẹ̀rà lọ́wọ́ ẹ̀ ẹ̀rà ẹbú tó bá lóun ti lò rí ẹ̀ má rà nínú tó ti ṣẹlẹ̀ sí mi náà rí nínú experience ó ní mo wá ń sọ fún wa yìí gbogbo ẹni tó wà nílé tó jẹ́ olùṣọ́àgùntàn tó ń gbọ́rọ̀ mi kó lè gbà mí gbọ́ nǹkan tí mo ń sọ wípé tó o bá ti ṣàlábàpàdé irú àwọn èèyàn báyìí ní ọmọ ìjọ wọlé àdúrà kò kún fún àdúrà gidi gan kò kún àdúrà gidigidi àwọn ìṣòro tí kì í jẹ́ kí olùṣọ́àgùntàn pẹ́ láyé nìyẹn wọ́n bá ní olùṣọ́àgùntàn mi kú ó kàn kú gíva nǹkan kan ṣe ìrònú ọmọ ìjọ ló pa olùṣọ́àgùntàn mìíràn ọjọ́ tí olùṣọ́àgùntàn bá ti mọ ìpè tó gbà mo sọ lẹ́ẹ̀kan tó dẹ̀ dúró lórí ìpè yẹn tọmọ ìjọ kan bá ti sọ pé òun lọ tó bá pé ó lọ lórí justification sọmi yẹn sì ó lọ lórí ààrẹ ó sì dà ṣùgbọ́n pé ó wà unjustified just leave him or her for God tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ ò nílò àti ronú nítorí ọmọ ìjọ tó bá fòṣìta olùṣọ́àgùntàn wọn ò fi bu padà náà ni. bẹ́ẹ̀ni wọ́n ní ẹ̀rí àti fijú ẹlẹ́ nígbà tí fijú ẹlẹ́ àbọ̀ ìjọ ṣe rí ayé ẹ̀ ti bàjẹ́. so bí inú ayé ṣe rí ní ìsinsìnyí ní present day táwọn wí lélẹ́yìí
àwọn olùṣọ́ àgùntàn agbọ́dọ̀ ní ẹ̀mí kìsára kádé wà pẹ̀lú ọlọ́run dáadáa kádé mọ̀ ń ta gbà ká mọ̀ ń ta gbé dání. àwọn ìṣòro tó ń kojú ìjọ lónìí ìjọ náà ní ìṣòro ìjọ làdójúkọ ìjọ. àwọn Yorùbá sọ wípé Yorùbá sọ wípé obìnrin lọ̀tá obìnrin ọkùnrin lọ̀tá ọkùnrin ìjọ lọ̀tá ìjọ. fáyín tí ẹ fẹ́ pè wọlé sórí ètò yìí ẹ bá wa bọ́ síbi tí nẹ́tíwọ̀kì wà dáadáa 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run ìjọ Ọlọ́run àti àwọn àdójúkọ wọn ní irú ọlá àkókò yìí ní nǹkan tá à ń gbé yẹ̀wò. Hello, ta ló wà níbẹ̀? Hello, ẹ káàsán. Ẹ káàsán sà. Ẹ káàsán. Ẹ káàsán sà. Olùjà púpọ̀ lára ìsọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Gẹ́gẹ́ bí ìbéèrè yín mo wà bàbá òmìnira ní tòótọ́. Thank you, sir. Ẹ kú kàtà àtọ́sà. God bless you, sir. Ìwà máa ṣàgbára rẹ̀ sí. Àmín, sir. Ẹ jọ gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè. Ní ìwòye tèmi, mo wọ̀ pé ìjọ gbọ́dọ̀ dúró lójú kan ṣo. Kí wọ́n wà stagnant kò gbọ́dọ̀ wáyé bí ohun tó bá tẹ̀ ṣe oríṣiríṣi prayer tàbí tó ń ṣe ìsọjí tó ń ṣe kọ́ máa fi financial aspect náà sí. Ṣé pé tó ní kálukú bá wá sí church ọ̀tọ̀ọ̀tọ̀? Bẹ́ẹ̀ni. Ìka òjẹ̀dọ̀gbà. Bẹ́ẹ̀ni. Ní ìwòye tèmi. Ṣùgbọ́n lẹ́yìn yẹn sàmú ní ìbéèrè sà. Ọ pé ṣé nǹkan wọn adarí mìíràn wà wọ́n gẹ́gẹ́ bí n tẹ̀ sọ pé ọ gbọ́dọ̀ mọ bí a ti ń gbàdúrà dáadáa. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹni tó mọ bí a ṣe ń gbàdúrà tí ò mọ administration kan sà. Problem òun náà láti tí ò mọ ó wà ní ọ̀rọ̀ bọ́dá àti ọ̀rọ̀ náà. Òun ló ṣe àkọ̀wé. Bẹ́ẹ̀ni. Ìdáni ní àkọ̀wé ká sọ pé ní treasurer. Ṣùgbọ́n bí owó ìjọ ṣe lọ tí wọn ò mọ̀ ń pa ẹ̀. Tẹ́lẹ̀kùn nìkan ló ń darẹ̀ ṣé àwọn pé ìjọ náà lè dúró. Àjò wa máa fà á máa fà á. Bẹ́ẹ̀ni. Mo wá fẹ́ béèrè ìbéèrè kẹta wípé ṣé gbogbo ẹ̀ tí ó bá jẹ́ wòlíì òun ni Ọlọ́run pè láti ní ìpè láti dájọ́ sílẹ̀ ta. Ẹ ṣe púpọ̀ kà. Ẹ ṣe púpọ̀ bàbá wa, ẹ ṣe púpọ̀ kẹ́ ẹ tó lọ síbi ìdáhùn yẹn 0707-316-0403. Látọjọ́ Monday ó ti tó bẹ́ẹ̀. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday àtàkókò yìí. Yàrá palẹ̀ ilé mọ́. It's weekend ti dé. Fàájì ti dé, fàájì kẹlẹ́lẹ́ ìgbádùn tó yẹ kíni tó pọ̀ fámíà. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ gan ni náà ni màá ṣe máa rún mọ́ yín lára. Àlẹ́ máa bì happy àtẹ̀lé àtẹ̀yìn àjọ máa fi ìgbádùn á máa fi ṣayọ̀. Happy weekend fans. Adébánjọ tí gbogbo wa mọ̀ sí bùbá. Ẹni wa tún ti mọ. Jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí o. ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. òun ni òun lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrí nílùú Abẹ́òkúta. ẹ má bẹnu mọ̀nàmọ́ná ló ṣe bẹ́ẹ̀ ni pé iná mọ̀nàmọ́ná ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ìjàbẹ́ ni pé ó ṣe bákan. bàbá wa Apostle Prophet Elijah Olúwatóbi Olútádé bàbá òmìnira ní tòótọ́ àwọn ni Ọlọ́run lò fún wa lórí ètò tòní láti ṣíwájú tí bàbá wa ẹ kó àtótónu àtẹ̀kan. ó yá alàgbà Elijah Pópóọlá wọ́n máa wọn ìbéèrè méjì kan tó ṣe kókó wálẹ̀ kan. ó yá ẹ bá wa dáhùn láàrin. ẹ jẹ́ ká dáhùn béèrè yẹn láti ọwọ́ ẹ̀yìn ibi tí wọ́n parí ẹ̀ sí. ìpè ṣé gbogbo ẹni tí Ọlọ́run pè tó jẹ́ wòlíì ló ní ẹ̀bùn láti dá ìjọ sílẹ̀. rárá kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ìpè wòlíì ó yàtọ̀ ẹ rí i pé igun márààrún tó di iṣẹ́ ìránṣẹ́ mú látòrí apọ́stélì wòlíì pásítọ̀
evangelist àti olùkọ́ni so igun mẹ́rin yẹn ló wà lọ́tọ̀ọ̀tọ̀ ọ́fíìsì yẹn wà lọ́tọ̀ọ̀tọ̀ ó wà lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kò pọn dandan kó jẹ́ pé ẹni tó jẹ́ wòlíì àfi kó dájọ́ lẹ̀ tàbí ẹni tó jẹ́ alóòrè